Inú àgbà tó jìn kò jẹ́ ká mọ ikùn aṣebi. Ẹ̀yin èèyàn lé, bí àǹtí wa bí wọ́n ṣe tọ Prince Adé wá nìyẹn, tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wípé kí Prince Adé kán wá nǹkan ṣe sí Queen Naomi àti ọ̀rọ̀ Queen Naomi àti kábíyèsí, wípé nítorí pé ọ̀rọ̀ yẹn kò ń ṣe ojú lásán, wípé oògùn ni Queen Naomi ń lò fún kábíyèsí. Bí a ṣe gbọ́ nìyẹn o, ẹ̀yin ará ilé, tó bá jẹ́ pé lóòótọ́ òní gist tí a gbọ́ yìí allegedly, wọ́n ní pé láti ọjọ́ tí òun ti fẹ́ kábíyèsí, wípé gbogbo ìgbà òní kábíyèsí máa ń fi orúkọ Queen Naomi pè òun, wípé yàtọ̀ sí yẹn, wípé gbogbo property kábíyèsí pátá òní kábíyèsí ti pín fún Queen Naomi o, wípé àwọn family wọn dẹ̀ ń wo kábíyèsí níran, wípé kí ló dé tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí kábíyèsí fẹ́ ìyàwó mẹ́fà, tí wọ́n fẹ́ ìyàwó mẹ́fà, wípé kò tún sí ìyàwó kankan tó dàbí Queen Naomi níwájú kábíyèsí, wípé every time ni kábíyèsí ló máa ní bó fẹ́ jẹun Queen Naomi ní, bó fẹ́ sùn Queen Naomi ní, bó fẹ́ wẹ̀ Queen Naomi ní. Ó ní kò sí nǹkan tí kábíyèsí fẹ́ ṣe láyé, ó ní wọ́n gbọ́dọ̀ jẹ́ kí Queen Naomi mọ̀ sí. Ó ní òun dẹ̀ ti ń wo ọ̀rọ̀ yìí kì í ṣe lásán. Wọ́n ní Prince Adé kan ń wò báyìí ni o. Ẹ̀mọ́ téèyàn bá ń wo bèbí, wọ́n náà kan ń wò báyìí ni wọ́n ní wọ́n sọ̀rọ̀. Wọ́n ló ní òun wà aṣọ ẹ pé oògùn ni kábíyèsí ń lò. Wípé tí ò bá ń ṣe oògùn ni, wípé kí ló dé tó jẹ́ pé kábíyèsí ò lè do without Queen Naomi lẹ́yìn ìyàwó mẹ́fà. Ó ní tí ò bá ń ṣe oògùn, wípé kí ló dé tí kábíyèsí ò lè do without Queen Naomi lẹ́yìn ìyàwó mẹ́fà. Ó ní kábíyèsí á máa fi orúkọ Queen Naomi pé òun. Ó ní all the time làwọn òun àti kábíyèsí máa ń jà pé kí ló dé tó ń fi orúkọ Queen Naomi pé òun, kí ló dé. Ó lóun máa ń jájú mọ́ wọn ni. Ó ní kò dẹ̀ ń ṣe Queen Naomi nìkan ni kábíyèsí máa ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú. Ó náà máa ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn tó kù náà tó máa fi orúkọ Queen Naomi pé òun. Wípé so kí àwọn family kan jáde sí ọ̀rọ̀ yìí pé torí òun mọ̀ wípé lásán kọ́ ni kábíyèsí fi ń fún Queen Naomi ní gbogbo àwọn property wọn. Ó lóòtẹ́ọ̀, ó ní kábíyèsí fún wọn. Ó lọ́jàjà mọ̀, ó ní kábíyèsí fún wọn. Ó ní everything tí kábíyèsí ní. Ó ní wọ́n á ní Tadé ní káwò ní wọ́n fún. Ó ní ṣé Tadé ní káwò lè ṣe nǹkan kan lórí property tó ń fún wọn ni. Ó ní so kán máa pe ọ̀bọ fún àwọn wípé àwọn mọ̀ pé Queen Naomi ni wọ́n ń gbé property yìí fún, wípé wọ́n kàn ń pààrọ̀ ni. Wọ́n ní Prince Adé ní ó ní kí Prince Adé má dákẹ́ o, kí gbogbo àwọn family má dákẹ́ o, kó tètè wá nǹkan ṣe sí o. Ó ní tó máa lọ sọ fún parọ́pò ní ìsìn. Ó ní Queen Naomi náà máa side. Ó ló ti fún parọ́pò náà ní nǹkan jẹ. Ó ní Queen Naomi ti fún parọ́pò ní nǹkan jẹ. Ó ní wọn kì í fẹ́ gbọ́ kẹ́ sọ̀rọ̀ Queen Naomi láìda. Ó ní parọ́pò máa bá yín jà. Prince Adé ní wọ́n ní ìgbà tó rojọ́. Wọ́n ló rojọ́ yẹn gan, ẹ mọ̀ pé ó máa ń rojọ́. Wọ́n ló rojọ́ yẹn gan. Wọ́n ní Prince Adé ní ṣó o ti já náà. Wọ́n ló lóun ti já náà. Wọ́n ní Prince Adé ní àkọ́kọ́ àwọn dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó wá fi ọ̀rọ̀ yìí tó àwọn létí. Ní ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell, kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kọ̀ òjọ̀kan
kankan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Bí a ṣe ń sọ lọ, ẹ̀yin èèyàn mi, wọ́n ní Prince Adé ní àwọn dúpẹ́ pé ó wá sọ fáwọn tí ò lọ sọ fárá àtà wípé lálàkọ́kọ́ ibi tó ti pòṣọ̀ ò ní pé kò sí oògùn kankan tó lè ran kábíyèsí, pé Queen Naomi ò dẹ̀ lo oògùn fún kábíyèsí. Ó ní tó bá ń fẹ́ mọ ìfẹ́ òtítọ́, ó ní ìfẹ́ òtítọ́ ló wà láàrin kábíyèsí àti Queen Naomi. Wípé so kìí ṣe pé bóyá Queen Naomi wọ́n ń lògùn fún kábíyèsí, pé gbogbo ètò sọ yẹn wípé kò mọrú èèyàn tí Queen Naomi jẹ́ ni. Wípé ṣó mọ̀ pé ó bá Queen Naomi nínú palace ni, ó lóun mọ̀. Ó dẹ̀ mọ̀ wípé ọmọ wà láàrin kábíyèsí àti Queen Naomi, ó lóun mọ̀. Okay. Wọ́n ní Prince Adé sọ fún wípé Queen Naomi ò lògùn fún kábíyèsí o. Wípé àwọn dẹ̀ wá fẹ́ bí ní ọ̀rọ̀ kan kó dáhùn ìbéèrè. Wípé láti ìgbà tí òun ti dé inú palace, wípé ṣé òun ò ṣe oògùn sí kábíyèsí rí. Wọ́n ní ó dákẹ́ ni kò lè sọ̀rọ̀. Wọ́n ló dákẹ́ kò lè sọ̀rọ̀. Wọ́n ní Prince Adé dẹ̀ ní àwọn bí ní question yẹn kò dáhùn. Wípé bó ṣe yẹ kó rí nìyẹn. Wípé nǹkan tó ń ṣe lórí pé ẹlòmíì ń ṣe. Pé tí ò bá, wípé kò ní máa sọ pé èèyàn kan ń ṣoògùn sí kábíyèsí. Wípé kó dẹ̀ wo àwọn dáadáa, kó má ever láyé ẹ̀ wá bá wọn sọrú ọ̀rọ̀ báyìí mọ́. Wípé ọ̀rọ̀ rádaràda ló wá bá wọn sọ pé àwọn ò kí ń ṣe alábàǹgebè o. Àwọn ò dẹ̀ kí ń ṣe alátẹnujẹ. Wípé àti ọjọ́ tó ti dé palace ẹ̀ ṣáwọn gba nǹkan kan lọ́wọ́ ẹ̀rì. Wípé so irú ọ̀rọ̀ báyìí kó máa bá wọn sọ. Pé kò sí nǹkan kan tó ṣe kábíyèsí. Kábíyèsí wà all right. Kábíyèsí mọ nǹkan tó ń ṣe. Wípé so àwọn wọ̀n ni tí irú ẹ̀ bá tún ṣẹlẹ̀ tó bá wá bá wọn sọ irú ọ̀rọ̀ tó bá wọn sọ yìí. Ipò máa jẹyún ẹ̀ níṣu ni. Ẹ̀yin èèyàn lé. Nǹkan tá a gbọ́ nìyẹn o, tán ní Prince Adé sọ fún àǹtí wa allegedly. Bí mo ṣe sọ fún yín, mi ò bá kábíyèsí gbé inú palace. Nǹkan tá a gbọ́ tó ń lọ lórí social media la wá torchlight ẹ̀ fún yín. Allegedly dẹ̀ ni. Ṣé ó ti yé yín rumor gist ni? Kì í ṣe pé bóyá etí mi báyìí ni Prince Adé ti sọ o. Ṣùgbọ́n gbogbo nǹkan tá à ń sọ fún yín allegedly náà, gbogbo ẹ̀ ló ń já náà. So Ọlọ́run Elédùmarè ọba aláàánú á wà pẹ̀lú Prince Adé o. Nítorí wípé wọ́n fún ní èsì tó yẹ kó gbọ́. Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi o. Gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ Mashola Gist TV. Èyí tẹ́ ti subscribe, ẹ̀ tẹ́ tún subscribe. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, ẹ̀ ní tọrọ jẹ, ẹ̀ ní tọrọ mu o. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò, ní àṣẹ Ọlọ́run, òkè òkè ló máa lọ o. Please share this video, like and subscribe. God bless you all. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Thank you so much.